ọ̀rẹ́ súnmọ́ mi tó bá ń gbọ́ tí wòlíì àbí àáfàá àbí adáhunṣe kankan tó bá ń sọ fún ẹ wípé ìyá ẹ ló ń ṣe ẹ́ àbí bàbá ẹ ló ń ṣe ẹ́, ọ̀gá súnmọ́ bí. Wọn ò parọ́ o, ìdí tí wọ́n sì fi ń sọ bẹ́ẹ̀ kò mí pé ìyá rẹ̀ jẹ́ àjẹ́, kò mí pé ìràwọ̀ àwọn méjèèjì takora wọn. Bí ìràwọ̀ bàbá àti ìyá tó bá tako ara wọn, wọ́n máa bí ọmọ tí ìràwọ̀ ọmọ yẹn náà tó máa tako àwọn tó bí ẹ̀. Ìṣe ló dàbí pé kí wọ́n gbé run two things together sínú nǹkan yẹn kan. Ọ̀gá tó bá ń rí ìjákulẹ̀, iṣẹ́ ò lọ dédé, ẹ̀rọ ọmọ ẹ̀mí ó ti kàwé kò rí ìwé yẹn fi ṣoríire, ọmọ ẹ̀mí di rádaràda, tó bá ní kó ṣiṣẹ́ àánú mò fẹ́ ṣiṣẹ́, tó bá ní kó ṣe èyíkéyìí àánú mò fẹ́ ṣe èyíkéyìí, ọmọ ẹ̀mí gan wá ti sẹ́nu ṣáà ní ẹ̀dọ̀dẹ kò ní ní ọ̀gá ìràwọ̀ bàbá àti ìyá tó bá ti tako ara ó máa ń gbé ògo àwọn ọmọ wálẹ̀. Bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi, ó yẹ kó ti máa gbọ́. Wo gbìyànjú kó mọrú ìràwọ̀ tó fẹ́, má jẹ́ kí ìfẹ́ bù ẹ́ lójú débi wípé o ò ní lè fi mọrú ìràwọ̀ tó yẹ kó fẹ́ kó tó wọnú ọ̀rọ̀ ìgbéyàwó. Ọ̀gá ohun tí mo sọ fún ọ lónìí, ohun tó ń pa àwọn kan lẹ́kún lọ́wọ́lọ́wọ́ báyìí, so tí ìwọ bá lórí ọ̀fẹ́ tó ń gbọ́, it will be better. So ọ̀pọ̀lọpọ̀ dé tó ń bèèrè lọ́mi pé àwọn tí ìràwọ̀ wọn ti takora wọn kan tí wọ́n sì ti bí àwọn ọmọ, kí ló tí wọ́n máa ṣe? Compatibilism of star, ìsopọ̀ ìràwọ̀ la máa ń bá wọn ṣe lé lórí. Ó súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó lọ́n fi àwa náà ṣe ìkan nínú rẹ̀. Ọ̀gá wòlíì ṣì wà lórí ilẹ̀, bẹ́ẹ̀ ni Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá kó wá ṣe nǹkan kan fún yàn, yóò ti èèyàn bíi tiẹ̀ sí ẹ láti ràn ẹ́ lọ́wọ́. Mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀, fẹ́ ìràwọ̀ tó lọ papọ̀ pẹ̀lú tiẹ̀ kó lè gbádùn ọjọ́ ọ̀la. Wo obìnrin fine ìyẹn kọ́ la fẹ́ jẹun, ṣé ìràwọ̀ yín báramu? Ẹlòmíràn ni ọ̀bọ yẹn lówó lọ́wọ́, ìyẹn kọ́ ni solution o. Ṣé ìràwọ̀ yín báramu? Kódà tí ìràwọ̀ tó bá báramu tó bá fẹ́ ara wọn tí wọ́n bá jọ lówó lọ́wọ́, wọ́n máa padà di olówó ní ọwọ́ torí pé ìràwọ̀ wọn ti báramu. Ìràwọ̀ tó bá dẹ̀ fẹ́ ara wọn tí wọ́n bá bára wọn, tí wọ́n bá fẹ́ ara wọn, there is going to be a sloping down in the success láàrin àwọn méjèèjì. Ìdí ẹ̀ tẹ́ ṣe máa lọ́pọ̀lọpọ̀ tẹ́ máa rí wípé wọ́n máa ń lé àdùn nínú ìbẹ̀rẹ̀ ìgbéyàwó, ṣùgbọ́n àní méjì ìkorò àti any other things ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n gba WhatsApp number mi 08054353629. Bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Ẹ lè follow wa lórí gbogbo social media handle àṣírí ìràwọ̀ Mystery of Star. Ọ̀gá àṣírí ni mo fún ẹ yìí, ó ju oògùn lọ. Ṣiṣẹ́ lé lórí o, wọ́n yín mú sí o. Àwọn tó yín mú sí lánàá wọ́n sunkún ẹ̀ lónìí, kí wọ́n náà má bàa sunkún ẹ̀ lọ́la. Gbé ìgbésẹ̀ lé lórí, Ọlọ́run á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Ẹ share, ẹ save ẹ jáde, ẹ send ẹ káàkiri, ẹ jẹ́ káwọn ènìyàn jẹ àǹfààní. Ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀, these are the things that we plot by ourselves. Mo bèrè ìbéèrè lọ́wọ́ yẹn kan, oníṣẹ́ Ọlọ́run ọba ló kógun. Ọ̀gá Ọlọ́run kógun jẹ́ ẹnikẹ́ni o, àwa gangan la kógun jára wa. Ọ̀nà tó lè gbà tó lè fi rárá rẹ lọ́wọ́ láti má kógun jára rẹ ni pé kó ṣe ohun tó yẹ kó ṣe, kó mọ tó yẹ kó mọ, kó fẹ́ ìràwọ̀ tó lọ papọ̀ pẹ̀lú tiẹ̀. Ẹ̀yin jábàlẹ̀ ti fẹ́ ìràwọ̀ tó tako pẹ̀lú tí ẹ súnmọ́ àwọn onímọ̀ tó lọ́wọ́ fẹ́ àwọn náà ṣe kan nínú rẹ̀ kí wọ́n tọ́ yín sí ọ̀nà bẹ́ẹ̀ ṣe lè ṣe compatibilism of star. Wo ìyà ń bẹ fọmọ tó gbọ́n, ẹ̀kún ń bẹ fọmọ tí ń sáré kiri. Ọgbọ́n ló láyé, agbára àti gbìyànjú ní jẹ́ ká gbáyé pẹ́. Àṣírí nìyẹn. Thank you.